Ẹ káàbọ̀ sí ẹ̀kọ́ kíkà ojoojúmọ́ ti ìjọ ẹ̀dá titun. Òní ọjọ́ Ajé ọjọ́ 24 oṣù kọkànlá ọdún 2025. Àkòrí: Jésù sì ń gbàdúrà fún àwọn tirẹ̀. Ìwé orin 2:4. Àárẹ̀ mú ọkàn rẹ pòrúurú. Ẹ̀kọ́ àkọ́sórí: nítorí náà ó sì lè gbà wọ́n là pẹ̀lú títí dé òpin ẹni tó bá tọ̀ Ọlọ́run wá nípasẹ̀ rẹ̀, nítorí tí ó ń bẹ láàyè títí láé láti máa bẹ̀bẹ̀ fún wọn. Ìwé Hébérù 7:20. Bíbélì kíkà: ìwé ìhìnrere Johanu 17 ẹsẹ̀ 1 dé ẹsẹ̀ 9. Nǹkan wọ̀nyí ni Jésù sọ, ó sì gbé ojú rẹ̀ sókè ọ̀run, ó sì wí pé, Bàbá, wákàtí náà dé, yìn ọmọ rẹ lógo, kí ọmọ rẹ kí ó lè yìn ọ́ lógo pẹ̀lú, gẹ́gẹ́ bí ìwọ ti fún un ní àṣẹ lórí ènìyàn gbogbo, kí ó lè fi ìyè àìnípẹ̀kun fún gbogbo àwọn tí ó fi fún un. Ìyè àìnípẹ̀kun náà sì ni èyí, kí wọn kí ó lè mọ̀ ọ́, ìwọ nìkan Ọlọ́run òtítọ́, àti Jesu Kristi ẹni tí ìwọ rán. Èmi ti yìn ọ́ lógo ní ayé, èmi ti parí iṣẹ́ tí ìwọ fi fún mi láti ṣe. Ǹjẹ́ nísinsìnyí, Bàbá, ṣe mí lógo pẹ̀lú ara rẹ, ògo tí mo ti ní pẹ̀lú rẹ kí ayé kí ó tó wà. Èmi ti fi orúkọ rẹ hàn fún àwọn ènìyàn tí ìwọ ti fi fún mi. Láti inú ayé wá, tìrẹ ni wọ́n ti jẹ́ rí, ìwọ sì ti fi wọ́n fún mi, wọ́n sì ti pa ọ̀rọ̀ rẹ mọ́. Nísinsìnyí, wọ́n mọ̀ pé ohunkóhun gbogbo tí ìwọ ti fi fún mi láti ọ̀dọ̀ rẹ wá ni. Nítorí ọ̀rọ̀ tí ìwọ fi fún mi, èmi ti fi fún wọn, wọ́n sì ti gbà á, wọ́n sì ti mọ̀ nítòótọ́ pé lọ́dọ̀ rẹ ni mo ti jáde wá, wọ́n sì gbàgbọ́ pé ìwọ lè rán mi. Èmi ń gbàdúrà fún wọn, èmi kò gbàdúrà fún aráyé, ṣùgbọ́n fún àwọn tí ìwọ ti fi fún mi, nítorí pé tìrẹ ni wọ́n ń ṣe. Ẹ̀kọ́: Olúwa wa Jésù Kristi nínú ìdàpọ̀ ọkàn pẹ̀lú bàbá rẹ̀, bí ó ti kù díẹ̀ tí a ó dà á, tí a ó sì kàn án mọ́ àgbélébùú. Nínú àdúrà rẹ̀, ó fi hàn pé ògo tòótọ́ farahàn nípa tí ènìyàn bá ṣe ìfẹ́ Ọlọ́run ní ìgbọ́ràn àti ní ìrẹ ara ẹni sílẹ̀. Ó tún fi hàn kedere sí àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé ìgbọ́ràn àti ìrẹ ara ẹni sílẹ̀ bí irú èyí ní ń fi ògo fún bàbá, tí sì ń mú bàbá láti fi ọ̀pọ̀lọpọ̀ ògo fún ẹni tí ó ní irú àmúyẹ bí èyí. Jésù lo àdúrà yìí láti kọ́ wa ní ìtumọ̀ ìyè àìnípẹ̀kun. Ìtumọ̀ inú ọ̀rọ̀ yìí, ìyè tí kò ní òpin, èyí jẹ́ òtítọ́, ṣùgbọ́n ìyè tí ènìyàn ń fi jìyà nínú adágún iná títí ayérayé kì í ṣe ìyè, ó jẹ́ ikú ní tòótọ́. Ìyè àìnípẹ̀kun ni Olúwa pè ní mímọ̀ Ọlọ́run tòótọ́ àti Jésù Kristi tí Ọlọ́run rán wá. Nínú Kristi nìkan ni ènìyàn ti lè mọ Ọlọ́run tòótọ́. Kò sí ẹ̀sìn kankan tí ó lè fi ìmọ̀ pípé tàbí tó pè fún wa nípa bàbá wa tí ó wà ní ọ̀run. Gẹ́gẹ́ bí Kristi ṣe gbàdúrà fún àwọn tirẹ̀ ní ayé, bẹ́ẹ̀ ni ó ń tẹ̀síwájú láti máa ṣe títí di ìsinsìnyí. Olúwa ń gbàdúrà, ó sì ń bẹ̀bẹ̀ fún ìjọ ní ọwọ́ ọ̀tún Ọlọ́run. Èyí gbọ́dọ̀ fún ọkàn wa ní ìfọ̀kànbalẹ̀ nínú rẹ̀ gẹ́gẹ́ bí ẹni tirẹ̀. Ǹjẹ́ o wá ń dojúkọ àìmọye ìdánwò? Ǹjẹ́ à ń pọ́n ọ lójú bí? Ǹjẹ́ o ń la ìyíríwò tàbí ìdánwò kan kọjá? Jẹ́ kí ọkàn rẹ sinmi, kí ó sì gbẹ́kẹ̀lé Olúwa Jésù gẹ́gẹ́ bí olórí àlùfáà wa ní ayérayé. Ó ń tẹ̀síwájú láti gbàdúrà fún wa ní iwájú bàbá rẹ̀. Ẹ̀kọ́ àmúrelé: gbogbo onígbàgbọ́ ni ó ní Jésù gẹ́gẹ́ bí olórí àlùfáà tí ó ń ṣìpẹ̀ fún wa nínú ohun gbogbo. Àdúrà: Olúwa, ràn mí lọ́wọ́ láti lè máa ṣìpẹ̀ fún àwọn aláìgbàgbọ́ gẹ́gẹ́ bí o ti ń ṣe fún gbogbo onígbàgbọ́. Àmín. Títí di ọ̀la, ó dàbọ̀.